Hello. Yes, sir. Ẹ kalẹ́ mà. Yes, sir. Àṣírí ńlá lè tó màkílẹ̀ ńlá kọjá mà. Ẹ kú ètò sà ọ̀rọ̀ nípa ìgbéyàwó mi ni sà. Mo ń gbọ́ yín mà. Ètò sà mo ní issue pẹ̀lú ọkọ mi kò dájú pé mo ní issue pẹ̀lú ẹ̀bẹ̀ yẹn. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé àwọn fámìlì ò ní issue tí mo ní. Ó ní ọmọ ìyá ọkọ mi gan, ọmọkùnrin kékeré ni, age 13 ni. Wọ́n wá ní kó máa gbé pẹ̀lú wa. Mo wá sọ fún wọn pé ẹ mọ̀ pé ọmọbìnrin lèmi bí. Nítorí báwo lẹ ṣe máa ní kọ́ ọmọkùnrin wa máa gbé pẹ̀lú àwọn ọmọbìnrin mi, báwo lọkàn mi ṣe máa balẹ̀? Ìyá ọkọ mi kò sí nǹkan tó ń sọ tó máa ń sọ lójú mi, bọ̀ wọ́n ń fúngun mọ́ ọmọ wọn. Mo ṣàgbà ọmọ yẹn wọlé, ọkọ mi bẹ̀ mí, àgbà ọmọ yẹn wọlé ní last year June àbí July nìyẹn. Nígbà tó di December, everybody lọ sí ọdún. Ìgbà tó dé January, ọmọ yẹn ó ṣáà máa ṣe ní àwọ̀ tí mọ́mí tí ọkọ ti wà níbí bá ti rí wọn, wọ́n máa ṣe ní àwọ̀. Bí mọ́mí náà ṣe máa ń ṣe ní ìpẹ́kẹ̀ mo dẹ̀ máa ń sọ fọ́kọ mi. Ọkọ mi ṣáà bínú jọ́kọjẹ́ pé ìbínú yẹn pọ̀ gan-an. Ló bá ní pé kémi fẹ́ kó àbúrò òun máa lọ ni. Mo ní kàn síbẹ̀, mo ní mo kàn ní kẹ́ bá ọmọ yìí wí ni. Wọ́n ṣàdá gbogbo ẹ̀rú o. Ó wá di pọ́n mú ọmọ yẹn lọ sí church tá à ń lọ. Nígbà tí wọ́n mú mi lọ sí church tá à ń lọ, èmi ò tiẹ̀ mọ̀. Mo kàn tí ṣọ́ọ̀bù dé lọ́jọ́ yẹn, mo wá ń bi ọmọ mi lóde pé lágbájá ńkọ́? Ó ní he went to church. Mo ní this is after 8, he's supposed to come back. Bá ní pé he's coming. Ìgbà tí mo máa wo tí báàgì ẹ̀ wà, mo rí pé báàgì aṣọ sí ọmọ ìtẹ̀kọ́ rẹ̀. Nígbà tó kọ́ mi, kí ló dé mú ọmọ yìí kúrò ńlé? Ọ̀rọ̀ pọ̀ gan sa o. Nígbà tí wọ́n mú kúrò ńlé ṣá, àwọn mú padà wá. Mo bẹ̀ wọ́n títí àwọn mú padà wá. But later, àwọn ní àwọn fẹ́ mú ọmọ yẹn padà wá padà. Wọ́n lè mú wá o. Ọ̀dọ̀ àbúrò ọkọ mi ló dẹ̀ ń gbé tẹ́lẹ̀. Àbúrò ọkọ mi yẹn náà bí ilé obìnrin ni, ilé ọkọ tẹ̀ ló wà. Excuse tán gíìfù níbẹ̀ yẹn ni wípé ẹ̀yẹn òun ló máa ń fọṣọ kọ ẹ̀. Ó pé wọ́n máa tú tẹ̀ máa sọ pé nígbà tẹ fẹ́ mú kó lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀, fẹ́ mú wá sọ́dọ̀ èmi ìyàwó. Nígbà tán complain pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀, kí ni wọn ò ní complain pẹ̀lú èmi ìyàwó? Ọ̀rọ̀ yẹn ṣá pọ̀ gan-an. Nígbà tó wá yá, ọmọ yẹn fẹ́ wà ní church. Nígbà tó wà ní church, recently wọ́n bá tún àwọn fẹ́ mú wá inú ò lè gba ọmọ yìí sínú ilé ìpadà o. Kí lẹ fẹ́ mà? Lọkọ mi bá bọ́ ta o. Sà, nǹkan tí mo fẹ́ ni pé ọkọ mi ń sìn báyìí. Ó wá ń cheat. Ẹ̀ tó wá ń cheat pẹ̀lú láti last year mo mọ̀ ọ́n. Kò sí ọ̀dọ̀ wọn bíbá iná ló ń gbé. Nǹkan tó wá dùn mí jù ni wípé last week Sunday ó gbé wá sí church. Mo dẹ̀ pọkọ mi kí lọ́mọ ẹ̀ wá sí church. Mi ni ẹ má dé ìtara yín. Ẹ fájú orí mi dé mi lórí. Má gbé ọmọ ẹ̀ wá sí church. Ntẹ́ ń sọ ẹ tún ti kúrò lórí ẹ o. Sà, o nípa tọmọ yẹn náà ni o. Nípa tọmọ yẹn pé mi ò gbé wálé ọ̀rọ̀ yẹn láti fi di issue nínú fámìlì ọkọ mi. Kí wàá ló Torí ìmọ̀ ṣẹlẹ̀? kan tó ń sọ fọ́kọ mi, wọ́n ní kó fẹ́yàwó kejì. Mi ò dẹ̀ ní kó má fẹ́, mi ò bá wọn jà sí. Bó wá ń gbé ọmọ yẹn wá sí church ibi tá a wà. Ṣọmọ tí ó fẹ́ fẹ́? Yes, mo wá fún kó má ṣe yẹn o. Kán rìn sókè. Ló bá invite àbúrò ẹ̀ yẹn wá. Àbúrò ẹ̀ tí ọmọ yẹn gbé lọ́dọ̀ tẹ́lẹ̀. Wọ́n bá invite yẹn wá ní this Sunday tó kọjá lọ yìí. Ó wá tún invite lady wá again. Èmi dẹ̀ ní Ulster church. Bí mo ṣe wá rọ́mọ yẹn, mo wá signal sẹ́ni kan church. Ọmọ yìí kò ní wọnú church ilé ni o. Ọmọ wo ń bẹ̀? Ṣọmọ àbúrò yín yẹn? Ìyẹn lady tí ọkọ mi date. Okay. Yes, sir. So wọ́n lọ́mọ yẹn ò ní wọnú church. Àwọn ará ẹnìkan sàmù pé kí n filẹ̀. Ọ̀rọ̀ yẹn ṣàtàrí òun church. Bí àbúrò ọkọ mi ṣe ń bọ̀ nìyẹn o. Ló bá ní olórí burúkú nìyẹn o. Kí lórí tó máa lé? Ṣé òun ló ní kó máa búyọ̀ ọkọ ni? Ṣé òun ló ní kó máa wùwà mọ̀ wá wù sáwọn ọyọkọ? Àwọn ará church sá sọ pé kò kan ẹ́. Kí ló kan tiẹ̀? So iṣu yẹn pọ̀ gan this week Sunday mú kan. Kí lẹ fẹ́ lórí ètò mọ́? Kí lẹ fẹ́? Nǹkan tí mo fẹ́ ni sà, mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe. Ìkórìtà kò yé mi mọ́ ni mo wà. So mi ò mọ way out. But I'm tired. Ẹ ṣé. Mo dẹ̀ ti sọ fún mo sọ fún ní last month pé ṣé ká kókó ẹ̀ǹdẹ̀. Ó ní rárá. Ó tún rán ẹnìkan sí mi láti bí iṣẹ́ mi pé kán wá bẹ̀ mí nítorí I'm totally tired, sir. I don't know what to do.
I'm tired. marriage yín ti pa many And years? 8 years. Ẹ ti bí ọmọ mélòó? Ọmọ yìí dẹ̀ ni Ẹ dúró. ọmọ méjì sà. Méjì. Sílé ara yín lẹ́ ń gbé mà? Rárá sà, rent lé mi o. Ok mà. Kí lẹ fẹ́ lórí ètò yìí mà? Sọ nǹkan tí mo fẹ́ ni advice. Ọkọ mi jẹ́ nìkan tó jẹ́ pé ìnákúnà fáwọn ẹbí lójú wọn. Nígbà tí mi fẹ́ kó ṣe fẹ́ bí. Nígbà tó máa sọ̀rọ̀ church lọ́jọ́ Sunday, wọ́n ṣàní kí n jẹ́ kó ọmọ yẹn padà wá. So ọmọ yẹn ti padà wá sínú ilé ní alẹ́ àná báyìí. Okay. Mo dẹ̀ endure pẹ̀lú ẹ̀. But still ẹ̀ta mi ò lè parọ́, mi ò ní rest of mind. Ẹ Mi ò ṣé. kàn wá okay ní bó ṣe kọ́ ọmọ yẹn, but I'm not just Ẹ ṣé mo ti gbọ́ nǹkan tẹ́ sọ. Kí ni age yín mà? 33 sir. No wonder. 33 ni yín. Kí ni age ọkọ yín? 35 ni sir. No wonder yín méjèèjì. Yorùbá wálé ọlá ògo sì ń bí. Wọ́n ní wọ́n ti rí gbin èèyàn gbé àbí nǹkan. Wọ́n ti rí gbin èèyàn gbé. Ẹgbọ́n tí mo fẹ́ sọ arábìnrin, ṣé ẹ máa gbọ́ òtítọ́ ọ̀rọ̀ lórí ètò yìí? Yes sir. Ẹ máa gbọ́ òtítọ́ ọ̀rọ̀. Yes sir. Ẹ ṣe dáadáa. Ó ṣọ́kì yín bákan. Ẹ ṣe dáadáa. Ẹ ṣe dáadáa. Ẹ ṣe dáadáa. Ẹ ṣe dáadáa. Wọ́n ní ilé la máa ń wò ká tó sọmọ lórúkọ. Gbogbo wàhálà tó ṣẹlẹ̀ pátẹ̀yìn lè fà á. Okay sir. Ọkùnrin ajé ọkùnrin jura wa lọ. Ọkùnrin míì akótọ́bánu ni. Mo ti pè lórí ètò láìmọye ìgbà. Ọkùnrin mi ò mọ bó ṣe máa ń dìfẹ́ǹdì ìyàwó ẹ̀ lọ́dọ̀ fámìlì. Ọkùnrin mi ò mọ̀. Ètò lè dá wàhálà alẹ̀ sí fámìlì ẹ̀ lọ́rùn, síyàwó ẹ̀ lọ́rùn. Ọkùnrin mi ò mọ̀nà tó lè gbà láti jẹ́ pé kó mọ̀ jẹ́ kó di wàhálà sí lọ́rùn. Ọkùnrin mi ò mọ̀. Ọkùnrin mi weak débẹ̀ ni. Ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. Ọkùnrin mi ò mọ bó ṣe lè gba wájú tí ó gbẹ̀yìn, tí ó gba apátún àtàpá àlàáfíà nítorí ìyàwó ẹ̀. Ọkùnrin mi ò mọ̀ o. Kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí o. Ibi tẹ́yìn ò ti gbé ṣe dáadáa lélẹ̀ tọkọ yín mò ń sọ yẹn o. Ọkọ yín náà ṣe dáadáa. Yes sir. Ọmọ tí wọ́n ní kó gbọ́dọ̀ yín gbà yẹn age 13 tó jọkùnrin. Ta ló bí ọmọ yẹn? Ìyá ọkọ mi ni o, last born ìyá ọkọ mi ni. Ṣọ́kọ yín ni àkọ́bí? Òun ni àkọ́bí ọkùnrin ni sà. Ọmọ kékeré yẹn náà ni ọkùnrin kejì. Àwọn méjì kan ní Ẹ̀gbọ́n lọ́kùnrin náà. tèmi alẹ́ ẹ̀ ṣe dáadáa. Ọkọ yín lẹ́tọ̀ọ́ tó bá wù láti ṣe bẹ́ẹ̀ láti mú ọmọ yẹn sọ́dọ̀. Ọwọ́ tẹ́ ẹ gbé láti lẹ̀ ẹ dẹ̀ fi kí ìyá ọkọ yín ó fẹ́ràn yín. Ẹ dẹ̀ fẹ́ mú last born tiẹ̀ sọ́dọ̀. Ìyẹn àkọ́bí tiẹ̀ tó jọ́kùnrin. Ó fẹ́ mú last born ìyá ọkọ yín sọ́dọ̀ tó náà jọ́kùnrin. Ṣé ẹ mọ̀ pé àbúrò tiẹ̀ gangan nìyẹn tí ó fàdá ní àwọn yòókù gbalẹ̀ ọkọ tí wọ́n lọ ní orúkọ ẹlòmíràn máa jẹ́. Ẹ fẹ́ kó mú dání kó gbénú ilé tiyín. Ẹ dẹ̀ fi hàn. Ọkọ ilẹ̀ kó sọ ọ́. Ṣó ti yẹ yín mà wípé mọ́mí mi no ẹ jẹ́ kó wà lọ́dọ̀ yín. Ṣé school ẹ̀ ni ṣé gbá ni ṣáà wọ́n máa ṣe. Nígbà ọkọ yín tó ti lè weak bẹ́ẹ̀ yẹn tí ò ti lè sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn ń tiẹ̀ tó ti mú ìyá àbúrò ẹ̀ bọ̀ wá sínú ilé. Mẹ́tàlá yín ò tó bẹ́ẹ̀ kẹ́ sọ pé ẹ fẹ́ kọ́ ọmọ yẹn gbénú ilé ọ̀dọ̀ yín. Ẹ lè rójú rere ìyá yẹn lókè ìpínláyé tí ó sọ ní pé kọ́ ọmọ òun lọ fẹ́ ìyàwó mẹ́ẹ̀. Ọkùnrin méjì tí mo bí lélẹ́yìí. Bó ṣe ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ ṣe ń wá ẹ̀mí ni. Kó jẹ́ ẹ̀yin lẹ jẹ́ ìyá ọkọ yín tí mò ń sọ ilé rẹ̀ máa ṣe. Ẹ sọ gbólóhùn kan nú ọ̀rọ̀ nísìnyí nígbà wà láṣẹlẹ̀ nínú church wípé ó bí ìyá ọkọ ó ṣe gbogbo ẹ̀ lótìtọ́ lẹ bú ìyá ọkọ yín lótìtọ́ ni àwọn ọ̀rọ̀ gorí ọ̀rọ̀. Ẹ lè má sọ pé orí wọn dàrú ṣùgbọ́n wọ́n èso lè bú àgbà. Kí lẹ fà lọ kí lẹ fà bọ̀ àbúrò ọkọ yín tó jọ́kùn ẹ farabalẹ̀. Ẹ ṣe tẹ́ ṣe ò dá. Tẹ́ ṣe ò dá. Ẹ pamọ́ra ni. Ó lè má burú ẹ̀ sọ́dọ̀ náà. Àkọ́bí mi lọ́kùnrin lélẹ̀ ọlọ́run máa ṣe o. Ó ti ṣoríire ń tiẹ̀. Last born náà lélẹ̀ o. Ṣé o mọ̀ ọkùnrin náà lòun náà ìwọ ni ó bá wa tọ́ o. Mọ̀ mú lọ ní ilé. Ẹ dẹ̀ gbà tọwọ́ tọsẹ̀ ń ti yín. Àkọ́bí yín gan nìyẹn. Ẹ gbà tọwọ́ tẹsẹ̀. Ẹ máa fìfẹ́ hàn sí wọn. Gbogbo fámìlì pátápátá ló máa ṣe kíni. Inú wọn máa dùn sí yín. Ẹ má jẹ́ kí n tàn yín. Àwọn àbúrò ọkọ yín tó kù tó jóbìnrin wá gbógun tì yín lórí ọ̀rọ̀ tó wà lẹ̀. Ó dẹ̀ nà má bẹ́ẹ̀. Kódà wọn ò ṣàṣejù.
ọkọ yín ló yẹ kó ti ja ìjà yẹn ńgbà tán fẹ́ sọ pé ọmọ ẹ̀ máa gbé ọ̀dọ̀ ẹ̀, òun ló yẹ kó ti ja ìjà yẹn kan ti jọ pàṣẹ bu ní gbọ́n kankan lé gan ti rárá bó ti wulẹ̀ kó mọ́, torí ó ti mọ irú ìyàwó tó fẹ́, ó ti mọ irú temperament ìyàwó tó fẹ́ wípé ìyàwó mi ò lè bá àbúrò mi kankan gbé. Ó yẹ kó o ti mọ ìwọ tó jọkùnrin òṣùbù ńléèwé rẹ̀ forí gbá lórí ọ̀kadà náà pé ìyàwó tiẹ̀ yìí kò lè bẹ́ni kankan gbé. Wàá ti mọ̀ yẹn, wàá ti mọ̀. Kí ṣe kí ni? Ó ń ṣe ò lè bá wọn gbé sà. Ẹ̀yin tẹ́ ẹ lò mà, ẹ̀yin tẹ́ ẹ sọ mò ń sọ̀rọ̀ lé lórí màmí kù sínú ilé yín, ẹ̀yin tẹ́ ẹ sọ lélẹ́yìí. Ẹni báwo ni ọmọ 13 years tó jọkùnrin láti máa bá ọmọ ti yín gbé, ṣe bóbìnrin làwọn ọmọ ti yín. Yes sà, ẹ̀rù ló ń bà mí o. Àní ẹ gbọ́ tèmi sẹ́, ibi ọkọ yín ti gbé ní lọ́wọ́ mò ń sọ yẹn, ọkọ yín ti jẹ́ kí àwọn fámìlì ẹ̀ sì kan penetrate sínú fámìlì tiẹ̀ ń sìn láti dá wàhálà sílẹ̀. Ẹ wo tó ń ṣẹlẹ̀ ń sìn. Ẹ má bínú gbọ́dọ̀ tí mo fẹ́ sọ ẹ̀, àgọ́ tí ọkọ yín ló dá gbogbo wàhálà sílẹ̀. Ntí n bá ní gbà ibi ẹ bá ti gbé sọ máa ti gbé sọ, ṣùgbọ́n ọkùnrin mi tí ò bá tí ì dépò délé lọ ṣe lọ ronú tàbí lọ báyàwó, ojú ẹsẹ̀ tí n bá ní gbà mí gbà nǹkan ẹni, nǹkan tẹ́ ẹ fẹ́ fún mi yìí tẹ́ ẹ fẹ́ gbé wá kò lè wọnú ìdílé mi wá, kò lè fly nínú ìdílé mi. Mo mọ irú fámìlì tí mo ní, eléyìí lè fly eléyìí ò lè fly ń bẹ̀, bí fámìlì tèmi ni. Bàbá àti ìyá mi fámìlì tiwọn nìyẹn, kò papọ̀ mọ́ tèmi. Gbogbo tẹ́ ẹ ṣe pátá tẹ́ ẹ fà pátá ẹ̀ kò possible, gbogbo ẹbí ọkọ yín pátá. Ṣé mo sọ̀rọ̀? Wọ́n máa gbógun tọ̀tá yín ni, kò rújú. Àbúrò tiwọn ni náà, last born tiwọn ni tó wá jọkùnrin. Wọn nígbà tí yín lóòótọ́. Ẹ dẹ̀ mọ̀jẹ̀ kí n tàn yín, ètò wọn sọ náà ni wípé ìyàwó ilé ìfẹ́ bẹbí jẹ́ ti ẹni o, ó yá ẹ̀gbọ́n wa ẹ lọ fẹ́ ìyàwó míì. Wọ́n tún wá ṣe to your face, wọ́n tún wá gbé wá bá yín nínú church. Kẹ́lí mọ̀ pé wọn làwọn ní ọmọ àwọn, and it's true, wọn náà lọ́mọ wọn. Wọ́n gbọ́ mi lálẹ́ wọ́n tó jóbìnrin. Àwọn fámìlì ọkọ ẹ̀ ló ní ọmọ, wọn náà lọ́mọ wọn o. Tí wọ́n bá ti pa jẹ́ ò lè rí. Bó ti yẹ pé wọ́n fẹ́ kó dáa fún, wọ́n fẹ́ kó kú, wọ́n fẹ́ kó là, orí ló bá ṣe. Torí wọ́n ní ara alẹ́ ẹni ò fẹ́ ká kú, bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ká jẹ́ èèyàn bọ̀rọ̀bọ̀rọ̀. Ayé ìjọ́ ti ẹnìyẹn, wọ́n fẹ́ kó jẹ́ èèyàn rárá ni. Ẹ mọ̀ tẹ́ máa ṣe. Tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín, ẹ ṣì kéré o. Ọ̀nà yín sì jìnnú ayé o. Kò ní dákẹ́ di single mother báyìí o. Tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín, ẹ lọ ṣe àtúnṣe fúnra ara yín. Ọmọ yẹn ti padà sí ìbàlẹ̀. Iná mò ń sọ sẹ́ show love sọmọ yẹn. Ẹ dàpọ̀ mọ́ ọmọ tọ́. Àbúrò yín ni first child yín nìyẹn. Ẹ dàpọ̀ mọ́ ọmọ tọ́, kò nítumọ̀ kankan, ayé ń ṣerú ẹ̀. Gbogbo àdánwò tí ń ṣẹlẹ̀ nínú ayé kò ní ṣẹlẹ̀ sí, kò ní ṣẹlẹ̀ sí mi náà. Ànírógun pọ́mọ ìyá méjì ń gorí ara wọn, kò ní ṣẹlẹ̀ sí wa. Separate yàrá wọn, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ fìfẹ́ hàn sí, kóró yín dáadáa fún àwọn ẹbí ọkọ yín. Ìtẹ̀ wàánù ẹ̀ kì í sọ̀rọ̀ àdúrà, kì í sọ̀rọ̀ ẹ bá yin àdúrà kankan fún yín. Bẹ́ẹ̀ ni ẹ ṣubú léwẹ̀. Kódà ẹ bá ní kẹ́ ẹ lọ gba àwẹ̀ lórí tó wà nílẹ̀ yìí, ọ̀tá yọkàn ní ọ̀sà. Ẹ lọ make correction ni, ntẹ́ ẹ nílò nìyẹn. Ìgbésẹ̀ ni kẹ́ ẹ gbé, ẹ show love sọmọ yẹn. Ẹ show love to everybody. Ó possible kọ́kọ́ yín sì fi arábìnrin yẹn, ó dẹ̀ possible kò mọ̀ fi arákùnrin yẹn. Ẹ wá gbogbo olè tí mo fẹ́ sọ yìí, ọkọ yín fi arábìnrin yẹn, kò ní kó má da fún yín o, kò ní kó má da fáwọn ọmọ yín o. Ọkọ yín ò fẹ́, kò ní kó má da fún yín o, kò ní kó má da fáwọn ọmọ yín o. Mo ń sọ̀rọ̀ jìnlẹ̀ Yorùbá fún yín nìyẹn o, mo ń sọ̀rọ̀ fún yín àìrọ́ ní kálẹ̀ nìyẹn o. Ṣé ó ti yé yín mà? Bí ó bá tiẹ̀ wá fẹ́yàwó kejì, àní kó fẹ́ kẹ́yìn wà lálàáfíà pẹ̀lú ọkọ tí yín. Kí lẹ fẹ́ gbà ní pé ká hẹ̀ǹdẹ̀, kí lẹ fẹ́ gbà nú ẹ̀? Ẹ lọ bìnrin àwọn single mothers tó wà ń ta. Ẹlòmíì wọ́n ti yé iléeṣẹ́ búrẹ́dì ẹ̀ ti gbóná, ti fẹ́ lànà, kò rí nǹkan show for it. Are you whining me? Wọ́n fún lówó tán láyé, wọ́n fún 5,000 naira. Ìjọba fún 5,000 naira, inú orí ó tún dùn ni.
2,000 1,000 ni wọ́n tún mọ ọdọ́gbọ́n rẹ jẹ ṣé o ti dájọ́ wọ́n tún gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n tún mọ rẹ jẹ ní kó tún mọ̀ pé wọ́n rí oúnjẹ wọ́n á ti lọ́dún kan ọdún méjì àwọn búrẹ́dì tí wọ́n yóra wọn ilé yìí ò ní dàrú ẹ kò kalẹ̀. ẹ ti sà. ṣé àgbékalẹ̀ mi yé yín àbí kò yé yín mà? ó yé mi sà, mo understand yín sà.